ẹ máa wo ẹgbẹ́ àwọn kí ti gbé o àkú afẹ́rẹ́ yìí o ọlọ́fin àgbè wa a ṣe ṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ làṣẹ. máa bínú talẹ̀ yìí lágbára òjò ẹ ti mọ̀ pé àkókò òjò láwà bójò bá ti fọwọ́ balẹ̀ báyìí gbogbo nẹ́tíwọ̀kì mi dẹsẹ̀ rúlà òun ló jẹ́ kí talẹ̀ yìí pẹ́ wa wẹ́ ẹyẹ ẹ má bínú. láìgbára wa làkókò mò ń ṣèbẹ̀ Ọlọ́run mò ń ṣèbẹ̀ Èdùmàrè ọba lè jẹ́ kí àríra lè alẹ́ yìí adá gbogbo ògo àtọlá padà sọ́dọ̀ ìtòrò lónìí kí máa gba ògo lọ àṣebà Èdùmàrè. láìgbára wa làkókò lè ní nẹ́tíwọ̀kì yẹ ó ti fọwọ́ gbogbo kù sí ṣùgbọ́n ọgbọ́n là máa fi ṣe àfọgbọ́n ṣe lálẹ́ yìí. àlejò akẹ́ ọ̀hún náà ọ ti wà lé ojú òpó látàárọ̀ ṣùgbọ́n kíní ẹ̀ kàn mí ṣe mọ̀nàmọ̀nà là ó mi ṣe mọ̀nàmọ̀nà kọ́lọ́hún kì í ṣàánú wa Ọlọ́run kì í ṣàánú wa ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run pé àtọ́lé ìdọ́gbọ́n ẹ̀ ká ríra wa díẹ̀ kan lálẹ́ ká bára wa sọ̀rọ̀ àìsọ pé lè ní a máa sọ̀rọ̀ lórí ìhàlá kọ sí ètò ẹ̀kọ́ nílẹ̀ Àwórì ààyè ti jẹ́kẹ̀ mọ̀lì yẹ àtọ́ máa sọ̀rọ̀ lórí pa ìlọsíwájú ilẹ̀ Àwórì tí kẹ́ a máa sọ̀rọ̀ lépa àti ní lọ́kàn pé a máa ṣe wẹ́ ní alẹ́ yìí. ká tó máa tẹ̀síwájú mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òun lítìmítì wá lè yí o lórí ètò yìí gbogbo yí pátá ní mo kí gbogbo ilé wà lójú la o mo mí kí gbogbo yí pátá gbogbo ilé ti wà lórí ìlà gbogbo yí ní kí o ẹ ṣé Prince Kenny Comrade Abraham Solomon gbogbo yí ní kí ọpẹ́ láyé mú kẹ́ iná ẹ ṣé gbogbo yí lè ti wà lórí ìlà gbogbo yí ní mi kí ọlọ́fin àgbè wá ilẹ̀ Àwórò níbàjẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ rí wẹ́ mo kí gbogbo yí o ẹ pọ̀ bẹ́ bọ̀rọ̀kìní tìlú Èwù Ògbóni mo kí yé gbogbo yín ní kí ẹ ṣe ẹkú sùúrù ẹkú ìfaradà wa. mi ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun létí ń tiwá lè lórí ètò yìí o àmọ́ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ òun onímọ̀ọ́bá ẹkùn mo kí òun akẹran onímọ̀ọ́bá ẹkùn ọ̀hún ti wà pẹ̀lú wa ti pẹ́ kí ẹ ṣe jẹ́ ríwẹ́ mo bẹ́ẹ̀ náà mo kí ọba alápá tìlú Àpá mo kí ọ̀hún ti kẹ́ ẹ ṣe ẹkú àdúró ti wa olóyè bọ̀rọ̀kìní tìlú Èwù Fáróǹbí mo kí yó ọlọ́ládé Fáróǹbí mo kí ẹ̀ ìtìkẹ́ ọlọ́fin àgbè wa a ṣeéṣe fún wa kò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè. Prince Kenny akínyòsí mo kí ẹ̀yin náà mo kí yín Mr Kamorudeen Òjòlówó Ògbóni ẹ ṣé o ìgbà ní sọ pé dátà ò sí ẹ̀yin ló fowó ránṣẹ́ sí wa pé a gbọ́dọ̀ gbìyànjú ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ mo kí Adébáyọ̀ Ibrahim mo kí ìtìkẹ́ ẹ ṣé ẹkú àdúró tiwa o Mrs Dasliva ìyá Lẹ́kan mo kí ẹ̀yin náà mo kí ọba ọlọ́ta tìlú Ọ̀tà ọba láńlẹ́gẹ́ lẹ́kì mo kí yíò ẹ̀yin náà ojú wálẹ̀ mo kí olóyè amúsàtìkẹ́ ọ̀hún náà ọ wà pẹ̀lú wa ọ̀níkà máa nìṣó ọ wà pẹ̀lú wa àrẹ̀mọ Olúkòsọ́kọ́ mo kí ọ̀hún ti kẹ́ ọ̀jù wálẹ̀ lìgbà kọ̀ọ̀kan ọ̀hún tẹ̀ ṣe orí bàtàbàtà kan fún wa kọjá gbàlá nírinṣẹ́ kan mi yọ wá lérú ọ̀gbìyànjú ẹ fún wa mo kí yóò gbogbo ló máa kórè oko délé o gbogbo ẹ̀yọ́ máa wórì lè wà lé òkè òkun lọ gbogbo ló máa kórè oko délé làṣẹ Èdùmàrè. aṣojú ọlọ́tà mo kí ẹ ìtìkẹ́ o èyí aṣojú ọlọ́tà mo kí yí ọba Oníkọ̀tún aṣíwájú ẹ pẹ́ fún wa ẹ̀yin náà ẹ pè mí ká tó bẹ̀rẹ̀ ètò ilẹ̀ kan ẹ gbà wá lè mọ̀ràn ní ká máa tẹ̀síwájú ọlọ́fin àgbè wa a ṣeéṣe fún àdígbò ìtì o Alhaji Ọlánrewájú Isiaq mo kí ẹ ìtìkẹ́ o mo kí yó ẹ ṣé Adétutù Akínyòsí Jàfú Authority mo kí ẹ ìtìkẹ́ ẹ jù wálẹ̀ ìgbà kọ̀ọ̀kan mo wá kí olórí oko Akínyòsí Jamiu olórí oko bámbàm rẹ gbogbo kíkí ní ìṣe mi lọ ká mi yọ̀ sí ògbó ọ̀hún ló wà lè díẹ̀ o ọ̀hún ló wà lè yí rẹ o ẹ ṣé o ọ̀gá mi ẹ pẹ́ fún wa ọlọ́fin àgbè wa mo kí gbogbo àwa òṣìṣẹ́ nílẹ̀ Àwórì pátá látòrí ọkùnrin títí dóbìnrin mi ò yọ ẹnì kọ̀ọ̀kan sí èyí àṣepẹ́ dìgbàlí ìṣókí ní bá máa jiná ní fi rántí wa libojì o ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa èmi ní kọ́kọ́ ló wà lé yàrá agbára lálẹ́ yìí o èmi pẹ̀lú Israel Kọ́láwọlé Prof àwọn ló wà lé kámẹ́rà lọ́hún àjọ wà lérú nẹ́tíwọ̀kì yìí látàárọ̀ làkọ́lọ́hún kì í ṣàánú wa o mọ Nàìjíríà lè yí nẹ́tíwọ̀kì oríròjò bójò bá ti fẹsẹ̀ balẹ̀ báyìí mọ̀nàmọ̀nà là ẹ like page wa o a lè gbọ́ rẹ ní Facebook mọ́ ẹ like page wa nílẹ̀ Àwórì Media ẹ like wa ní YouTube ẹ subscribe sí
YouTube channel wa ti kẹ́ ẹ subscribe síbẹ̀ kẹ́ máa wò wá kétékété ẹ yé àárọ̀ yìí là ẹ subscribe síbẹ̀ kẹ́ máa wò wá kétékété lẹ́ẹ̀ máa rí wa wò kí ẹ ṣe jẹ́rìí wẹ́ Ọlọ́fin á gbé wa á ṣeéṣe fún wa. Bákan náà Instagram wa nílé Àwórì á wà níbẹ̀ bí o mọ nẹ́tíwọ̀kì yìí bó bá ṣe pé a lè rí ojú òun bẹ́ẹ̀ jẹ́ a máa pè ọ ti wà ní ojú òpó ọkọ̀ ìlú ti wà lójú òpó pẹ̀lú mi níbí máa gbé òun wọlé ìsẹ̀yìí. Ẹ kálẹ́ ẹ má bínú sí wa pé kíní yìí ó falẹ̀ díẹ̀ ẹ má bínú nẹ́tíwọ̀kì láò ẹ̀rà gbogbo àáké yìí ké ẹkú afẹ́rẹ́ yìí ọpẹ́là ẹ ṣe ẹkú sùúrù wa. A ní ká gbé wá sórí ètò lálẹ́ yìí là káàtọ́ wo ọ̀nà lé ìhà aláàkọ́ sí ètò ẹ̀kọ́ lílẹ̀ Àwórì látẹ̀yẹ wá àti tìṣẹ̀ yìí káàṣe mi ṣe sì jẹ́ ó wà lè ìbámu ìtorí àmì wò púpọ̀ nú ọ̀hún ipò mi ẹ́lì jẹ́ wípé ó yẹ kọ́mọ Àwórì wà bóyá àìkàwé dáadáa àbí àìtètè ṣe kíní kì í jẹ́ kí a wà lẹ́bẹ̀ bóyá ẹ lè ṣàlàyé díẹ̀ fún wa ṣùgbọ́n kẹ́ tó ṣàlàyé yẹ mo fẹ́ kẹ́ ẹ dárúkọ ilẹ̀kùnrẹ́rẹ́ ká wá sọ àwọn iṣẹ́ ìbílẹ̀ ti ṣiṣẹ́ ògbó káwọn èèyàn á lè mọ irú ìbéèrè lọ́ọ́ máa darí sọ̀dọ̀ yìí kẹ́ ẹ ṣàlàyé fún àwọn ìbílẹ̀ ti ṣiṣẹ́ ògbó kẹ́ ẹ ṣàlàyé fún gbogbo lé. Ṣé eléètú orúkọ tèmi ló ń jẹ́ olóyè Amusa Alani Tajudeen FCA baálẹ̀ lógbò Ẹ̀gbá by profession mo jẹ́ chartered accountant mo dẹ̀ jẹ́ àgbẹ̀ so àti ṣiṣẹ́ lè bo oríṣiríṣi a lọ sílé ìwé díẹ̀ so nípa ti ìbéèrè lẹ́béèrè lórí ti pa ẹ̀kọ́ ṣé wà pẹ̀lú mi. mo mi gbọ́ yìí o mo ń gbọ́ yìí gbogbo ayé ló ń gbọ́ yìí o. ní àgbàlagbà láàmú pé ẹwọ́ olókè láàmú wa àwòsàlẹ̀ lóòótọ́ ọ̀dọ̀ wa lẹ ẹ̀kọ́ gbà wọ Nàìjíríà ṣùgbọ́n lìgbà yẹn àwọn òbí wa àgbàlagbà àwọn kan kọ́ bí ara sí àwọn kan ò kọ́ bí ara sí so kò tètè yé wa ṣùgbọ́n gbàdìtọ́ yá atọ́rí pé lẹ̀ lọ́lọ́run fún wa atọ́kọ tàfà jèjì. mo mi gbọ́ yé gbogbo ayé ló mi gbọ́ yé o kẹ́sì mi sọ yẹ o. ìyẹn wá mú owó wọ̀lú Àwórì rẹpẹtẹ tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tẹ̀ wá kọbi sí ìwé tàbá mi kọ́ṣẹ́. so tá a bá wọ àwọn ọmọ tá a bí nìkan bíi 80 something 90 ìgbà tí ọ̀rọ̀ lẹ̀ gbóná gidigidi ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀ kàwé sí mọ́ ṣùgbọ́n bó ṣe wù kó rí àwọn òbí kan sì tún kà sí pé káwọn ọmọ wọn lọ síléèwé so ìgbà kan náà máa láwórí ò kàwé Àwórì ti kàwé ń sìn ọ̀pọ̀lọpọ̀ mi tiraga kémi rán ọmọ wọn léléèwé kémi kọ́ wọn níṣẹ́ so adúpẹ́ fún àwọn irú àwọn òbí bẹ́ẹ̀ ṣùgbọ́n àìtó máa pa àwọn kan tó jẹ́ pé akọ̀mí bímọ là àtẹrù bóyá máa kọ́ṣẹ́ àbí kákọ̀ kàwé káàkọ̀ méjọ akọ̀ ń bímọ sílẹ̀ láì rọjọ́ ọ̀la wọn irú àwọn òbí bẹ́ẹ̀ ní kẹ́ yé ká bá sọ̀rọ̀ pé ẹ̀kọ́ ṣe pàtàkì Ọlọ́run á ṣe fún wa ṣe. àṣẹ ẹ ṣe ọkọ ìlú gbogbo àwọn òbí náà ló mi gbọ́ kọ̀ṣe mi wo ètò ìṣẹ̀yí gbogbo ló mi gbọ́ ẹ ṣe fún ìdáhùlẹ̀ bá a dáhùyẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ìtorí àwa rí wípé ẹ ṣì wà lérú iṣẹ́ bẹ́ẹ̀ yìí ẹ ṣì wà lérú iṣẹ́ ìjọba kẹ́ẹ̀ṣe rí sí ní gbogbo àwọn bílẹ̀ tí lọ ṣiṣẹ́ ògbó ìjẹ́ ó fàyè sílẹ̀ fọ́mọ Àwórì ní ọ̀hún bílẹ̀ tí lọ ṣiṣẹ́ ògbó torí ṣàṣà ló jẹ́ local government ti Àwórì lẹ́kọ̀ọ́ yìí lọ́ọ̀ gbé lọ ṣiṣẹ́ torí àti wá sọ̀dọ̀ èlì kan ẹ̀ṣẹ̀ ṣàlàyé gbogbo bílẹ̀ tí lọ ṣiṣẹ́ fún wa ìjẹ́ ọmọ Àwórì ìjọ rọ́wọ́ yọ lórí ilẹ̀ wọn ìjọ rọ́wọ́ yọ ní gbogbo bílẹ̀ tí lọ ṣiṣẹ́ lè jẹ́ pé ọmọ Àwórì gbé wà. ìbéèrè lẹ béèrè yìí. ẹ jẹ́ ká rójú yìí o ẹ jẹ́ ká rójú yìí. ìgbà ló complex díẹ̀. ẹ jẹ́ ká rójú. torí ṣe mọ̀ pé bá a ṣe sọ ó rí níjọba àbílẹ̀ tẹ́rẹ́ àbí. à ń gbọ́ yìí o. àlìjọba àbílẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn Ìjẹ̀bú Ẹ̀pẹ́ àwọn náà lí tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èmi olóyìnbó ní charity begins at home.
bá a bá wò náà láti 99 tá a ti bẹ̀rẹ̀ òṣèlú àrípọ̀ fún aláàyè tiwa náà àwọn èèyàn wá ṣe ìjà alága ìbílẹ̀ ẹlòmíín lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Èkó làbújá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èmi kàn gbàgbọ́ pé ẹlọ́ba máa gbẹ́rùrù òun ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀ kágbé èmi á bẹ̀ gbọ́ àwọn ọmọ Àwórì káàdìdé fúnra lọ́wọ́ àwọn lè ń bọ̀ lè yí wa tó bá bẹ̀rẹ̀ sí ràn wá lọ́wọ́ tẹ́rẹ́ tá à ń gbá wa síṣẹ́ àwọn náà tún máa gòkè àgbà àwa ń sìn ẹsẹ̀ ẹnìkan làwọn àgbà débi tá a wà yìí tẹ́nìyẹn dẹ̀ rántí wọn gbà yẹn ṣùgbọ́n lóde nísìn opportunity ẹ̀ ó ń kéré sí ni bẹ́ẹ̀ ṣe wà yìí sìn ó níye graduate ẹ̀ náà nílé ó níye graduate mi náà nílé àwọn lè sọ̀rọ̀ àlùkè náà wọ́n á níye graduate nílé tó wọn bá ní kọ̀ọ̀kan mu wá táwọn náà kọ̀ọ̀kan máa rò. à ń gbọ́ yìí. so ó ṣe pàtàkì pé ìwọ̀nba wálé pò tọ́lọ́run ràn lọ́wọ́ káàdìdé fún ràn lọ́wọ́ àwọn ọmọ Àwórì so yẹlẹ̀ mi rí sí o. so èyí tó dẹ̀ jù ìwọ̀nba lè bá wà lépò ká try ká tọ́mọlúwàbí wa ṣe lè pé bílà bá ti bá wa ká má borúkọ àwa jẹ ká má borúkọ Àwórì jẹ ìyẹn lè mi máa sọ sí o. ẹ ṣe ọkọ ìlú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láàmì sọ lọ lìyẹ lórí wípé ká ṣàánú ara rẹ̀ ti fa ara wa sókè àmì ṣàkíyèsí ẹ púpọ̀ náà àwọn ọmọ Àwórì mi ẹ bábá bọ́lọ̀ ń bá ṣe fún wa bábá dépò àìfẹ́ fi bẹ́ẹ̀ fàwọn èèyàn sókè ẹlòmíà lọ́dún á lọ sáà méjì ìjẹ́ wípé àlérè èèyàn kan pàtó ara àtàlọ́mí fà sókè kí àkíyèsí láwa ṣe rẹ o ìjẹ́ ẹ lè bá wa tàn mọ́lẹ̀ síbẹ̀ ẹ díẹ̀ kan fún gbogbo ọ̀hún lè mí gbọ́ wa. ọ̀rọ̀ fífa wọn sókè Ọlọ́run bá fi rọ́pò mọ́ yìí. Tá a bá wo ẹ̀gbọ́n wa MM Hasan auditor general ọmọ ọ̀dọ́ ìgbàlú àlepò ó ṣe gudugudu méje tó tá a bá lè rírú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó wà nípò pàtàkì kọ́ fún kọ́ jà sílé kọ́ máa jà sóde ìtorí tá a bá build àwọn èèyàn lénìí àwọn ló bá dọjọ́ ọ̀la wa tó ká yé àwọn àlùbáwà tó wà lépo àwọn tó wà lépo tó wà lépo opportunity kọ́kọ́ fún wọn kọ́ gbèsè lé kọ́ máa kì í ṣe pé kéèyàn máa ràn ará àta lọ́wọ́ ṣùgbọ́n káàdé sọ pé ilé làbọ̀ sínú oko wa. bẹ́ẹ̀ ni. pé ìgbà ni wàá bẹ́ kí n tẹ̀lé sọ pé mo ṣe fún àwọn ọ̀dọ́ lè ń bọ̀ lè Ọlọ́run á lè ràn wá lọ́wọ́. àṣẹ. nítorí bá a ṣe títí pé ọpẹ́ lórí kò tán ó máa di tọ́jọ́ kan náà ni. ìyẹn lórí kò pè ní sd says that sd náà lè máa padà dà. tó o bẹ́tà kéèyàn mọ̀ pọ́jọ́ kan ilé la ṣì ń bọ̀ lẹ́nu ilé ni iná lílọ mẹ́rin kó ṣì ń bọ̀ àyá nǹkan lè wí pàtó wa pé àṣewọ̀n tá a lè ṣe ṣe Ọlọ́run á ràn àwọn èèyàn wa lọ́wọ́. àṣẹ ẹ ṣe Ọlọ́fin á gbé wa á ṣe é ṣe fún wa láṣẹ Èdùmàrè lórí àwa padà sórí ti àṣà ìbílẹ̀ wa wọn gbó àmì ṣàkíyèsí ọ̀làjú ó ti kó púpọ̀ kù lọ lọ́wọ́ wa ó kó púpọ̀ kù lọ lọ́wọ́ wa kì í ṣe kékeré ṣe tó lè tàn mọ́lẹ̀ sí ẹ fún wa díẹ̀ lẹ ti gba àwọn èèyàn wa nímọ̀ràn. ònìyàn tàbí àgbègbè líbà sọ àṣà nù ó sọ nǹkan tó ìbò ń pè láti ẹntìtì nù ní. ìgbọ́n ìmọ̀ pé lágbọ́n Ọlọ́run àṣà wọn ò lè parẹ́. àṣẹ Èdùmàrè. olùkọ́ wa lẹ́ka ní ẹ̀ lè sọ Àwórì ilé wọn lè sọ Yorùbá léwu gbọ́n ọmọ mi sọ Yorùbá mi ló sọ Àwórì omi ìgbó yolódo. nǹkan bó bá kọ́kọ́ mèjì ẹ dáadáa ẹ̀ ti gbọ́ ìgbógun á lera. béèyàn bá kọ́kọ́ mọ̀dé rẹ. ọtí ń bá bí kẹ́mi kọ́ àṣà kẹ́mi kọ́ kí lorúkọ ẹ̀ nínú wa bá sọ̀rọ̀ lóde sẹ́yìn lè mọ̀ pé a lọ́ lèwe. àwọn tá a bá sọ àwọn best school àwọn náà lọ nílùú yìí a lọ Àwórì a lọ sí Ìjàlíkì a lọ sí University of Lagos ká tó qualify àti chartered accountant sọyọ oníkàtúntà àti títí wà nù. so èmi á bẹ̀ wá kí bàbá àti pé bàbá sọ̀rọ̀ àti àti màmá lọ kọ́ èdè Yorùbá lílo òyìnbó ni. Ọlọ́run tí ní jẹ́ ká rí yẹ. ẹ gbà òyìnbó tí mi wá bí kẹ́ tí mi kọ́ fà. àkú ọ̀rọ̀. wọ́n rẹ̀ tí mi kọ́ lù kẹ́ tí mi kọ́ èdè
up to university level. So àwa la relegate àṣà wa Àwórì pẹ̀lú Yorùbá akúnfàṣà pọ̀. So kò sí bàá máa kó sí kí gbogbo wa ta ìjọ́dọ̀ àtàgbàlagbà ká padà sẹ́sẹ̀ àárọ̀. Ìkùnà màá mọ̀ rí wẹ́. Bó bá yà sọ́ọ́ lè máa lọ ọmọ ìkólówó wa. Kọ́ ní kí ìdárúkọ àdúgbò mi ló lè tẹ̀ ẹ̀jẹ̀ tà àdúgbò ẹ̀ kò mọ́. Kí ìdárúkọ èèyàn pàtàkì màrún àdúgbò ẹ̀ ṣó mọ́. Àbẹ̀ ní adọ́dọ́ mọ́ Ọlọ́run àrùn wa lọ́wọ́ ẹ̀yà àgbàlagbà pẹ̀lú ìtẹ́ ìbẹ̀rẹ̀ yìí. Ẹ̀yin ká máa bá wa sí wa létí. Ìyànjú lára mi gbà kọ́lọ́run kí ìṣàánú wa. Ọlọ́run á fa àlùbáríkà sí ìyànjú yìí. Àṣẹ àṣẹ Èdùmàrè. Ẹnìkan ló máa bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ní ṣubú dànù. Àṣẹ. Olúkálùkù wa padà sádùúgbò wa ságbolé wa kálá gbẹ́kùlà báró kò sádùúgbò lé kò sílùú kankan lu Àwórì tọ́wọ̀n láṣà àti ìṣe tiwọn. So bá a bá ti la embrace ẹ̀ láti lé àdínkùlà jọ máa ṣe pọ̀ àdẹ̀dínkùlà máa gbógun wa ga ó yàtọ̀ sẹ́sìn òun tí ò yá àwọn èèyàn wa nìyẹn tí wọ́n abẹ́ ti gbèsè sí àwa ní láti mí ṣe ó ti tó èèwọ̀ tílà ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ síbi láti kwẹ́sì náà wá ọ̀nà méjèèjì wọ́n láti ẹntìtì tí wọ́n lọ́run àbọ̀ọ̀lì. àkú ọ̀rọ̀. àwọn torí ẹ̀ka sọ tí wọ́n nu tẹ́ ẹ bá wò múra kọ́ńṣọ̀ ló fà á bá lọ Mẹ́kà bá lọ sẹ́niwé àìkọ́kọ́ lọ wo àgbègbè ibi tó wà òun ló dictate irú múra tó mú ṣùgbọ́n bá wa ti David ẹ̀fẹ́ bá tí wọ́n Yorùbá káwọ̀ kẹ̀bẹ̀ àlábọ̀ ṣàlá èyí kò lè jẹ́ pé gbogbo àbúrò làmúṣọ ìyá kó wọ̀ lú. So káwọn èèyàn tó ní àgbàṣà aláṣà káwò dídán fún ṣe sọ Ọlọ́run fún àṣe. Àṣẹ àṣẹ. Ọlọ́run fún àṣe. Àṣẹ dùn. ìgbàlódé wọn pé pẹ̀lú rèé tẹ̀ ń ṣe yìí àpẹ̀lú àwọn ọba àtàwọn òjò àtàwọn àgbààgbà ilẹ̀ Àwórì àṣà wọn ò ní parẹ́. Àṣẹ. Mo máa yà síbi tí olóṣèlú fẹ́rẹ́fẹ́ díẹ̀ kan sẹ́yìn àmì ṣàkíyèsí ìtorí púpọ̀ gbà bó bá di wípé àbọ̀sí àkókò òṣèlú ẹ̀ ti yànyàn bọ́ bá mú àwọn ọmọ wa ohun gbogbo jáde níjọ́mọ̀ Àwórì èmi ẹ̀ bó bá ti di wípé a máa gbọ́ lòkè lọ́hún ọ̀ níbòmí ẹni kí ìlú tí yí dà sí a sì mí ṣàkíyèsí wípé yìí lè jẹ́ aṣíwájú àwọn ọba ìjòyè ọ̀tọ̀kùlú ìlú lọ́kọ́kọ́ mi pè sọ́dọ̀ bó bá ti dípẹ́ àti dé lélẹ̀ yìí ìlú ayídà ká máa ṣe gbà torí. ọ̀rọ̀ òṣèlú jẹ́ wọ́n pé àwọn olóyè àti kí lorúkọ ẹ̀ ìbálá lè dá sí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ní ilé láti kọ́ ẹ̀ṣọ́ ròde ẹ̀ sọ ọ́ sì ọ̀nà àmùkù ẹrù ẹ̀wọ́ òkè láwọn àwòsàlẹ̀ ká kọ́kọ́ dẹrù ayé dáadáa nǹkan tó ní kàn rí sí ni pé olóyè bá dá pọlọ́jì tó nǹkan tó bá kàn ká máa jàjà àjàkú láti lé bá a bá máa dùpọ̀ kàn olùtú ló máa jókòó síbẹ̀ àbí. bẹ́ẹ̀ni. ìgbàlẹ̀ ọmọ ẹ̀fà bẹ́ẹ̀ ti dìde káàdì bó bá ọpá bó bá búlẹ̀sẹ̀ ìgbà mú ẹwà ẹ̀lẹ́ ò bá wọn jagun lè gbádé lọ́lé. àkú ọ̀rọ̀. ìgbàlejò abẹ́ ti pọ̀ jù. bẹ́ẹ̀ni abọ́sọ́ ọ̀fẹ́ lómi ẹ. àbátẹ́mi bá dá mi ò lè dá sọ̀rọ̀ òṣèlú ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ kóra wa jọ láti lé. ilé lè hàn pé tí wọ́n kọ́jú o tí máa là pẹ́ lòde o. kéèyàn tó lọ jó níta. so ẹ jẹ́ kí gbogbo wa ká jọ kọ́mọ olùbọ́ ká jójó wa dáadáa láti lé tí ò jẹ́ pé wọ́n bí mú lágbájá àálòdò pé kílé ọkàn ọba ló ti jẹ́ tiwa a máa ṣe pálá. lẹ́lẹ́bẹ̀tì bọ́ọ̀bẹ ká sọ̀rọ̀ wọn lọ́wọ́ ká gbárùkù tì wọ́n láti méjì ọ̀pọ̀ ṣàṣeyọrí. ìtorí ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ọ̀gbẹ̀yàn ṣọ̀gáǹbì kan àgọ́là gbogbo alẹ́jọba gbé. mi dẹ̀ gbá ládùúrà gbogbo àwọn èèyàn wálé kọ́lọ̀ jẹ́ ṣàṣeyọrí. àṣeyọrí ibẹ̀ lójógo tiwa. ọ̀rọ̀ wa má bàa dàbí ọ̀rọ̀ ejò lè gorí àpáta lè ò lépa. bẹ́ẹ̀ni. so ẹ jẹ́ ká kọ́kọ́ wá sílé ká bá wa wí tẹ́bá náà bólú ìwé ẹgbẹ́ ẹgbẹ́ kan wá gbogbo alójọ máa jọ jókòó kájọ wò ó ká fojú ṣùrùkù wò ó ṣé bọ́rọ̀ ìṣe ń lọ tó dáa báyìí. àkú ọ̀rọ̀ lẹ́sọ
ẹ ṣe ọkọ ìlú ọlọ́fin àgbè wa á ṣe é ṣe fún wa láṣẹ Èdùmàrè a ò ní gboyìí tì ẹ ṣe fún àkókò yìí lẹ́ẹ̀fi sílẹ̀ bó tẹ̀ jẹ́ pé nẹ́tíwọ̀kì yẹn kì í ṣe wù wá ká gbé kínní ìsílẹ̀ ní nẹ́tíwọ̀kì yẹn ó ṣe mọ̀nàmọ́ná. ẹgbẹ́ ohun ọ̀rọ̀ lẹ́gbọ́ tí ọkọ ìlú bá wa sọ yẹ ohun èyí lè jẹ́ tiwa ti kẹ́nu ẹ̀ a gbọ́dọ̀ mú ká ṣàtúnṣe ọ̀ní ìjà àjàkúródó kẹ́yẹ pé a máa fà á kú títí eru tìyẹ́ là máa wà lé ọ̀sẹ̀ ní bí ògiri ò bá lanu aláǹgbá ò ní wọnú ẹ̀ bàbá wà lè bàbá gbà fúnra wa lílé òtẹ̀ títọ́ sí ló ti máa gbèyí wá ká wá gba ipò lọ́wọ́ wa ẹ jẹ́ kí gbogbo wa ká kíyèsára lórí yẹn náà ká mú yẹn sọ́kàn bí nǹkan bá dé èèyàn méjì lè máa jà fúkú lóòótọ́ èèyàn kóṣo ló máa já sí lọ́wọ́ bó ẹ̀ bá ti jẹ́ tiwa ìkànnú wa náà ló ti já sí lọ́wọ́ ká gbà fúnra wa. lẹ́ẹ̀kan sì máa tún fàkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ilé tìmí tìwá lè yìí gbogbo yìí pátá ní mi kí o mo fàkókò yìí kí Prince Owólabí Mátànmí mo kí yí ká tó bẹ̀rẹ̀ ètò ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ ẹsẹ̀ ní ká fọkàn abalẹ̀ wípé ilẹ̀kùn yín ṣí sílẹ̀ fún wa ní ìgbàkúgbà làbá máa dọ̀dọ̀ yí ẹ ṣé gan ọlọ́fin àgbè wa Prince Owólabí Mátànmí mo kí yí gbogbo wa á ṣeéṣe fún wa lágbọ́ Ọlọ́run ilé Àwórì lápapọ̀ ní bàjẹ́ fún gbogbo wa á ṣeéṣe gbogbo ilé wa lé orílà gbogbo pátá ní ìrí o gbogbo ní kí fcba mo dání mo kí yí ẹni kì ti gbé Báyọ̀ Ibrahim olóòtú ẹkú iṣẹ́ ìlú ìyànjú làmígbà o Adébáyọ̀ Jubril ẹ̀yin náà ní ẹ máa wo kí ti gbé o ẹ kí wa àkí ẹ̀yin ti kẹ́ o Samuel Isaac ẹni ẹkú ètò àkí ẹ̀yin náà gbogbo pátálà kí Adéfowó pé orí owó àkí ẹ̀yin ti kẹ́ àkí yín ẹ ṣé gbogbo yín pátálà kí o gbogbo ẹ̀ ilé wa lórí là Fọlákẹ́ Jímọ̀ Bankole ẹ̀yin náà ní kí ti gbé o ògbèrè àì máa gbèrè fún Allah Nfarunbi Tajudeen Adésínà olóòtú ẹ máa wo àwàlẹ̀ yìí ìyànjú làmígbà gbogbo yí pátá láàkí gbogbo ẹ̀ ilé wa lórí Prince Kenny gbogbo yí láàkí o gbogbo yín láàkí o gbogbo ẹ̀ ilé wa lórí ìlà pẹ̀lú wa ọpẹ́ láyé ní gbèrè ògbólì ìyànjú làmígbà a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lè ti mí bá wa bọ̀ látàárọ̀ lè ní òjò jẹ́ kí kíní yìí kí lọ ká ṣe fẹ́ sí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lè ti wà pẹ̀lú wa lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ alápá tìlú Àpá ọba wa mo dúpẹ́ lọ́wọ́ yìí o ọlọ́fin àgbè wa àìṣeéṣe fún wa lágbọ́ Ọlọ́run ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ ìlú Àpá Àwórì ò ní bàjẹ́ mo ì máa gbá lápá kẹ́ máa gbóhùn wá sí orí ètò yìí torí ògbóni mi kan béèrè lé ọ̀sẹ̀ bí mẹ́ ló ṣèyí wípé ibi sì jẹ́lẹ̀ Ègùn ibi sì jẹ́lẹ̀ Àwórì lè kó yé pàápàá lágbègbè Bàdágìrì líbí a máa gbá lápá kẹ́ a máa gbóhùn wá láìpẹ́ lágbọ́ Ọlọ́run onímọ̀ọ́ba ẹkùn ti kẹ́ ẹ̀yin ti kẹ́ ẹ máa ṣèrètí wọn a máa gbóhùn wá sí orí ètò yìí tí a lè lórọ̀ fẹ́ ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun a kí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa gbogbo yín pátá láàkí o onímọ̀ọ́ba ẹkùn mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ olóyè ọmọọba Lateef Ọlọ́ládé Fáròǹbí mo dúpẹ́ lọ́wọ́ tí ti kẹ́ bọ̀rọ̀ kìíní tìlú Èwù mo dúpẹ́ lọ́wọ́ yìí o àjọṣe wa ò ní bàjẹ́ Prince Kenny Akíòsí mo dúpẹ́ lọ́wọ́ tí ti kẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Mr. Kamorudeen Òjòlówó mo kí yí o ẹ ṣé o ẹwà náà lè jẹ́ kí ètò tèní kí wá sáyé ọlọ́fin àgbè wá Adébáyọ̀ Ibrahim mo kẹ́ ti kẹ́ Mrs. Dasliva Ìyálékan mo kí yín ọba ọlọ́ta tìlú Ọ̀tà mo dúpẹ́ lọ́wọ́ yí o ẹ ṣé Arẹmọ Olúkòsọ́kọ́ kó èrè oko délé láṣẹ Èdùmàrè aṣojú ọlọ́ta tìlú Ọ̀tà yèyí aṣojú ọlọ́ta tìlú Ọ̀tà mo kẹ́ ti kẹ́ mo kí yí o ọba Oníkọ̀tún ògbóni mi ẹ̀pẹ́ fún wa ẹ̀pẹ́ àlégbò ìtì o ẹ̀yin náà ẹ pè mí ká tó bẹ̀rẹ̀ ètò ọlọ́fin àgbè wá Àlẹ́hájì Ọlọ́run Ṣọlá Isiaq mo kí yín o gbogbo yín ló máa kó èrè oko délé Adétutù Akínsí mo kẹ́ ti kẹ́ Jàfọ́ Authority mo kí yí gbogbo yín pátá ní kí baálẹ̀ lé àgbàlá àlejò lè ní ti kẹ́ mo kí ọ̀hún inú mi dùn gbogbo gbà ní bá rí ohun torí oore bàtàbàtà lọ́ọ́ ṣe fún wa lè ní ọ̀hún ló jẹ́ ká lórọ̀ ọ̀fẹ́lẹ̀ ti ní studio láti ẹ̀sìn mi gbìyànjú ẹ̀ ti parí iṣẹ́ ẹbẹ àṣẹmíràn gbogbo ẹyọ ọmọ Àwórì
àmì rọ̀ yìí ẹyẹ kò sí olè kéré lẹ̀ ti fi dá sí ìtẹ̀síwájú ètò yìí o, kò sí olè kéré o. Irinṣẹ́ àṣì nídìí rẹ gbogbo ẹ ló sì wà lẹ̀ kí ìṣe mi wù wá kí kíní ìṣe rí kò ìbọ́ sójú ọwọ́ dáadáa ṣùgbọ́n àmọ́ pọ́jọ́ kò so àdébẹ̀ kò sí olè kéré lẹ̀ ti fi ràn ètò yìí lọ́wọ́. Dátà láàmì lò ká dúpẹ́ lọ́wọ́ òun lè sọ pé tèmi ò níyẹ̀. Dátà láàmì lò kò sí olè kéré lìgbàlé nẹ́tíwọ̀kì tó dojúrù sẹ́yìn ọ̀nà mẹ́lá tó gbégbà ọ̀nà mẹ́lá gbégbà ibi orí èyí láti subscribe sí tẹ́lẹ̀ àtọ́ lè lò ẹ mọ̀ pé Nàìjíríà wa ìbòjò bá bẹ̀rẹ̀ gbogbo kú mi dẹsẹ̀ rúlà ọ̀nà mẹ́lá tó gbégbà ẹ yé ẹ ràn ètò yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn Àwórì lọ́wọ́ ká lè gòkè àgbà kò sí olè kéré lẹ̀ ti fi ràn ètò yìí lọ́wọ́ gbogbo alámìbẹ̀ Ọlọ́fin àṣẹ gbé wa á ṣeéṣe fún wa àkáǹtì nọ́mbà wa òun lẹ́mí rí lórí ẹ̀rọ agbébánirin wa yẹ òun ló mi lọ yẹ òun lẹ́mí rí kò sí olè kéré àṣẹ mọ́ lóore gbogbo orin làbá ṣe fún nílẹ̀ Àwórì láṣẹ fún kì í ṣàwálé mi sọ̀rọ̀ yìí Ọlọ́fin á gbé wa á ṣeéṣe fún wa lágbára Ọlọ́run a ò ní ṣàṣetì gbogbo ọba ilẹ̀ Àwórì ní wá kí o mi ò yẹ nìkankan kú Ògún Àwò ọlọ́tọ̀ ti lú ọ̀tọ̀ mọ́ kí yí o ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa látọjọ́ pípẹ́ mo kí ọba Ọjọ́rá tìlú Ọjọ́rá mo kí ẹ ṣe ẹ kú gbogbo ẹ̀yin náà ojú wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan o mo kí yí o mo kí olórí olúwa ní olórí Díọ̀kẹ́ mo kí yí mo kí yí o mo kí kábíyèsí Díọ̀kẹ́ tìkẹ́ mo kí ẹ̀pẹ́ fún wa gbogbo yìí ní kí gbogbo ọba ní mi ò dárúkọ ayọ̀ ẹnìkankan kù sí yìí o gbogbo yìí là kí pápátá ayọ̀ ẹnìkankan kù à ṣe pẹ́pẹ́ ẹ̀pẹ́ fún wa gbogbo ọba ilẹ̀ Àwórì ẹ̀pẹ́ ẹ̀gbó kájọ kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ Ọlọ́fin á gbé wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹgbẹ́ àwọn ajẹ́talẹ̀ yìí ibi là máa rí mọ̀ rí ibi là máa rí talẹ̀ yìí mọ̀ rí kí Ọlọ́run kí iṣọ́ wa di ọ̀sẹ̀ lè mí bọ̀ lágbára Ọlọ́run àtọ́gbé omi tuntun àtọ́gbẹ́ja tuntun mi ẹ wá fún wa kọ́lọ́run bá mójú ọjọ́ ró lọ́sẹ̀ lè bọ̀ lágbára Ọlọ́run àtọ́jọ pàdé lè ibi là èmi náà láwọ̀ èmi ọmọ ilé àwọ̀ Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkò kò ṣòwò ọmọ nígbèsà máa lé ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ oníkọ̀ dájọ́ mẹ́ni ọwọ́ títí rí díjọ́ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò yìí mo ní ire lójú owó mi rí ire lójú àmàmà rí lọ́jọ́ ayé wa o mo kí wa o wípé orun ayọ̀ lá máa sun àájí pé o a ò lè gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ti ayọ̀ látọ́ máa fi pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ ó dàárọ̀ o. kalẹ̀ yìí òkè lẹ́mìí sí òkè lẹ́mìí máa lọ́wọ́. ètò yìí nílẹ̀ Àwórì ètò tó ṣe pàtàkì gan ni káwọn ọba wa kan bá wa dìde sí láti gbé yín lárugẹ àtàwọn baálẹ̀ mò ń rí inú mi máa ń dùn pé ètò owó lómi lọ yìí ètò Àwórì ètò yìí dá púpọ̀ jù. ìmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo àwọn ọba wa àtàwọn olóyè ni pé kí agbárùkù ti ohun tí ẹgbẹ́ dání rẹ̀ kó má bàa padà kú lọ́la. ètò iṣẹ́ ìdíje sí Olúwa fún iṣẹ́ ní ìdíwọ̀ kankan nípa rárá ẹ máa bá ṣe yẹn bọ̀.